wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ní pé ìjẹ́ tẹ̀ máa ń fagbó tẹ fi ní ohun tẹ fi ń kọrin bí Orlando yìí alóhùn ò fagbó ẹ̀ẹ́dẹ̀ fagbó báwo ló ń ṣe wá rí wá. orúkọ mi ni Dáìsí Orlando Ọ̀wọ̀ ọmọ Chief Dr. Orlando Ọ̀wọ̀ bàbá Kẹnẹrí. ọmọ bíbí ìlú Ifọ̀n ni mí. Ifọ̀n ni bàbá mi ti wá but Ọ̀wọ̀ ni ìyá wọn. èmi ń sìn Ifọ̀n ni bàbá mi, Ìdànrè ni ìyá mi. Ìdànrè ni ìyá mi, Ifọ̀n ni bàbá mi. So wọ́n dẹ̀ bí mi sí ìlú Èkó ní Mushin ní Palm Avenue ní Ọ̀rẹ́ Méjì Street ní Pápá Àjàó wọ́n bí mi sí. mo kàwé a lọ sí primary a dẹ̀ tún lọ sí secondary school. So from there ni mo ti decide pé ibi tí mo kà á dé tó yé mi mọ́ ni mo kà á dé. Mo jáde ìwé 10 mi. Tí bá sọ ó ti pẹ́ díẹ̀ ó ti pẹ́ tí bá fẹ́ sọ sìn pé ó ti pẹ́ jẹ́ ká kí n sọ nípa kí n sọ bí ọdún bíi I'm talking about 74. Then àwa Mushin ni bàbá mi gbé ní Pápá Àjàó. So lọ́dún lọ́n gbà yẹn akéré but a ti gbọ́n. Tí bàbá wa bá ń ṣeré, tí bàbá wa bá ń ṣe practice lẹ́ǹkùlé, ó lè jẹ́ pé wọ́n ti sọ ní wọ́n máa ń sọ pé wọ́n máa sọ fún àwọn manager wọn pé chief wèé máa wéran àwọn boys di fi àwọn máa pé kó sọ fún àwọn boys àwọn pé àwọn máa ní practice ní ọ̀la o. So tí bá dẹ̀ ti mọ̀ pé wọ́n fẹ́ ní practice lọ́la yẹn wọ́n máa tó instrument sí inú garage ní ẹ̀kúlé. So ó dẹ̀ ká èmi máa lọ sí school èmi àtàbúrò mi yẹn Tòkunbọ̀ ó wà London nísìn. So àwọn méjì yẹn náà sì bí ní ìgbà yẹn. So a máa lọ sí school but tèmi bá ti wá gbọ́ pé wọ́n fẹ́ ṣe rehearsal èmi kẹ̀dẹ̀rẹ̀ ọmọ dákúdájí kan ni mí because àbíkú ni mí 1 2 ni wípé tí bá ti gbọ́ pé bàbá mi fẹ́ ṣe rehearsal yẹn màá ṣàwá ọ̀nà kan ṣá ti máa fi dákú tọ́ọ̀nì lè jẹ́ kí n lọ sí ẹ̀wọ̀n kí lẹ́ni tó bá rẹ̀ ti dákú ọ̀nì fẹ́ kó lọ sí school èyí ti tèmi dẹ̀ yé mi gbé òye ká tí n bá dákọ̀ wọn pípò yà á jẹ́ kí n lọ school mi ìdẹ̀ nílé rí bí bàbá mi ṣe ń ṣe rehearsal pẹ̀lú àwọn báǹdì wọn yẹn o. So mo ṣáà máa mọ̀ ṣọ̀ pé mo dákọ̀ àbíbí a máa ń jẹun ká tó lọ sí school mo lè jẹun kí n bí pé kí n yẹn gbé pa mi lórí tó jẹ́ pé màá bì tó jẹ́ pé wọ́n lè ní pé kí n máa lọ mọ́ so mi ò wá ní lọ so máa yọjú wò wọ́n látòkè báńkónì sí ìsàlẹ̀ níbi tó ti ń ṣe iṣẹ́ yẹn tó bá wá ṣe rìhásà yẹn tó ṣe rìhásà yẹn tó wọn bá ti wá ṣe rìhásà tí wọ́n tán èmi àtàwọn ọmọ neighbor wa àwọn aráalé wa so àwa náà wá lọ gbé block a gbé igi pátákó igi facing board àwa gbé facing board àwa lọ mú kíní fleet tán lòkù kíní fleet tá máa fi raid àbí mobi so a máa fi ṣe táyà àwa gbé pákó yẹn lé lórí àwa kọ́ òkúta wa yẹn tá fi ṣe instrument yẹn tá máa tò bí block bí speaker yẹn àwa kó sẹ́yìn ṣé wọn pé tí bàbá wa bá lọ gbà yẹn wá kó instrument sí orí káríà so àwa ti wá ń gbà yẹn àwa wá ṣe tiwa báyìí pé èmi náà ní bad boys tèmi tó jẹ́ àwọn tàjọ máa ṣeré nínú ilé so àwa náà wá kó instrument sí òkúta 6 ẹ mọ àwọn blọọkì 6 yẹn a máa fa máa ṣe bí instrument bí speaker ẹ mọ rọ́bà tó máa fi
tó máa fi ń kórun ìyẹn la máa wá pákó àti fìṣó gé àti fi gé pátákó tá a fi ṣe jìtá tá a fi kíní rọ́bà yẹn ṣe okùn tá a máa lọ fi sí ìdí kíní òkúta tá a gbélé ṣé ẹ máa stand as speaker so àwa kíní yẹn a kó òkúta sí orí pátákó yẹn lè gùn ó lè gùn tó ń bí ọ̀dọ̀ yín yẹn àwa jókòó so àwa fi àkọ́kọ́ gbé kíní rédì yẹn kíní agolo rédì yẹn àkọ́tò sí ìsàlẹ̀ bíi mẹ́rin bíi márùn àwa gbé pátákó yẹn lé lórí àwa kó instrument sẹ́yìn àwa jókòó ṣé mo tí bá ti ju tí tá bá ti yí kíní ẹ̀ lọ tí kíní rédì yẹn bá ti jáde síta bá wọn á nà sí àwa wájú àwa tún fi sí báyìí a máa fi yí lọ ó yẹ kẹ́ mọ̀ eré yẹn náà ṣé pé wọ́n máa fi pákó wọ́n máa fi ṣe mọ́tò wọ́n á máa yọ pángolo yẹn lè mú wa lọ́wọ́ gbà mí wà ní má àwa náà débi pé adébi táwa náà lọ àwa já instrument sílẹ̀ àwa já instrument sílẹ̀ ó wá dijọ́ kan jáde mi ò lọ bì kankan wọ́n wà lé so àwọn tájọ máa ń ṣe rìhásà àwọn pàdé mi náà ẹ jẹ́ káwọn náà ṣe rìhásà ilé ní káwọn náà làwa kó instrument pípa wa náà lọ bàbá mi ṣe wá yọjú ní òkè ní pé bàbá mi kó pariwo ní pé kí ni pángolo yẹn tó bá lọ mú wa ló ń kọ́ bàbá mi wá wò wá títí ta fi já kíní yẹn sílẹ̀ wá ní ó wà pé mọ́ mi èmi ṣáà rẹ̀ mi ò jí sòrò wọn pé ẹ̀wọ̀n kó àwọn ọmọ kékeré ẹ̀yìn. So from that place mo ní interest sí and ṣe dẹ̀ mọ̀ pé nǹkan tí èèyàn jogún bá lọ́wọ́ bàbá èèyàn ṣe mọ̀ pé kò ń ṣe pé mo yà lọ́ba ó wà ní ẹ̀jẹ̀ mi ni àwọn ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé amúgbó ni bàbá mi yes amúgbó ni bàbá mi my bàbá mi is saying sense and is singing sense tẹ bá wo gbogbo orin tí bàbá mi ti kọ sẹ́yìn sìn òun ló ń ṣẹlẹ̀ ń sìn ó dàbí Fẹlá Aníkúlápó gbogbo nǹkan tó sọ ń gbà yẹn táwọn ò mọ̀ pé ó máa padà ṣẹlẹ̀ ebi pa wá báyìí sìn tẹ bá gbọ́ rẹ́kọ̀dì bàbá mi kan ní ẹ kú rọ́jú ọmọ Nàìjíríà o ó ní iṣu tó dìdì wíwọ́n àgbàdo ṣé bá ṣe ń raṣu tẹ́lẹ̀ là ń raṣu sìn iṣu ẹyọ kan sìn wọ́n ń ta túbà kan ní 2,000 so àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ni nǹkan tó ti sọ sẹ́yìn ló ń ṣẹlẹ̀ ń sìn so kò ń ṣe pé mo yà lọ́ba nǹkan tó náà ràn mí ní sá. nígbà yẹn náà lọ nígbà yẹn náà dáàdi mi ò fẹ́ gbà ìdí tó dẹ̀ fi fẹ́ gbà wọ́n ṣàlàyé fún mi because gbogbo ìgbà oògùn náà máa fi ń bára wọn tà because wọ́n máa ń ṣoògùn síra wọn gan bí pé kí wọ́n débi kan pé kọjọ lọ ṣe ní kọjọ kó súnmẹ́ẹ̀tì jọ sí kó ní ilé ètò ilé ìsirà kéèyàn tó tiẹ̀ sọ́hun yẹn tó máa di wípé wọ́n máa mú ẹni ilé máa pẹ̀jẹ̀ àbí kán ti instrument pa àgbà tí mo dẹ̀ tún dàgbà tí mo tún tẹ̀lé wọn mo witness ẹ̀ dáadáa ó ṣẹlẹ̀ láàrin bàbá mi àti Barrister lọ́dún náà lọ́hùn ní Kwara so dáàdi mi ò fẹ́ allow mi kì í ṣe rárá because àwọn stress tó wà nídìí ẹ̀ but at last náà wọ́n ní máa ṣe náà ni pé mo ní máa ṣe o dáàdi mi mo ní because when ó bọ́ sí one starting time mo ìwé èèyàn lọ́mọ nígbà tí gbogbo spirit mi ti wà ní ìdí iṣẹ́ yẹn ìwé èèyàn lọ́mọ mo dẹ̀ pé dáàdi mi ẹ bá kàn sọ pé ní pé kí n ti lọ sí high education kan pẹ̀lú máa rọ́jú ka class 5 yìí tán mo dẹ̀ jáde ní state high school Àlímọ̀ṣọ́ ni mo ti jáde 89 set ni mí so ìgbà tó dé ó yá ìwé yẹn ò yé mi mọ́ akẹ́yìn because all my spirit gbogbo spirit mi ti wà nídìí iṣẹ́ yẹn tí mo dẹ̀ sọ fún dáàdì mi náà mo máa ń bá bàbá mi lọ show dáadáa nígbà tí mo ti gbọ́n pọ̀ láti kékeré mi mo ti máa ń bá bàbá mi lọ so tí bá dẹ̀ bá bàbá mi lọ mo dẹ̀ máa ń rò pé kíní ó dẹ̀ yé mi ó dẹ̀ pé bàbá mi kíní yìí mo fẹ́ ṣe bàbá mi dẹ̀ sọ fún mi pé àwọn ò lè kọ́ mi o
páwọn ò lè kọ́ mi bẹ́ẹ̀ pé èmi ò kàn lè déédéé gba talent àwọn bẹ́ẹ̀ yẹn pé mo ṣáà rí àwọn tó wà lẹ́yìn àwọn yìí pé àwọn ò lè kọ́ mi o pé kí n lọ mú onídùúró wá pé àfi tí bá fẹ́ kọ́ṣẹ́ páwọn ò lè kọ́ mi pé àwọn ò lè fún mi ní talent àwọn bẹ́ẹ̀ yẹn wọ́n ní àwọn ò lè kọ́ mi o pé kí n lọ àfi tí bá fẹ́ kọ́ṣẹ́ dẹ̀ pé mọ́ mi dẹ̀ sọ fún mọ́ mi pé wọ́n mi dẹ̀ ni pé ṣé mo fẹ́ ṣiṣẹ́ mo ní iṣẹ́ tó wù mí ṣe nìyẹn o tó jáde látọkọ mi tó jẹ́ pé ọkàn mi kankan tó wù mí lọ́kàn mi mo fẹ́ ṣe mi dáre mi dẹ̀ ni pé kí n lọ wá onídùúró wá o kí n lọ wá ẹ tó máa dúró fún mi wá o wọ́n máa nígbà kò sí ṣíṣe kò sáì ṣe ni pé kí n lọ wá ẹ tó máa dúró fún mi lọ́dún náà lọ́hùn wọ́n pe distributor kan bàbá mi ló dẹ̀ sì máa jẹ́ láéláé bàbá mi Jọlá Oṣó Sàmọ́dì wọ́n wà ní Ìsọlọ̀ road àwọn ní ọ̀gá ẹrú ọwá Túnjí tó jẹ́ promoter Pasuma so wọ́n lọ àwọn yẹn wọ́n like mi gan mo wá lọ bá wọn pé dáàdi mi kìlọ̀ mọ́ onídùúró wa o pé mọ́ mi ti fẹ́ dúró fún mi pé mo dẹ̀ fẹ́ kí àwọn náà wọ́n dúró fún mi o mo dẹ̀ mú wọn lọ wá dáàdi mi dẹ̀ ní kí wọ́n dẹ̀ tọwọ́ bọ̀wé wọ́n mi náà dẹ̀ tọwọ́ bọ̀wé mo kọ́ṣẹ́ lọ́dọ̀ dáàdi mi ni o mo kọ́ṣẹ́ mo dẹ̀ ṣe freedom tí mo dẹ̀ ní fọ́tò ẹ̀ tí mo fi ṣe freedom èyí tí bàbá mi ti gbàdúrà fún mi bàbá mi gbẹ̀rún àgbò lọ́wọ́ mi ó gba àgbò ló gbà lọ́wọ́ mi ó dẹ̀ gba ṣìnáàpù lọ́wọ́ mi tó fi ṣàdúrà fún mi èmi kọ́ṣẹ́ ni so yẹn ni mo fi mọ gbogbo àyínìke tó wà ńbẹ̀ torí ó ní àyínìke ó dẹ̀ ní àyínípadà tí wọ́n pe nígbà yẹn wọ́n máa sọ pé erin ò kí ń fọ́ àwọn ọ̀nà ṣe pò yẹn kọ́ ọmọ ẹ̀ tún fọ́ so kí dáàdi mi tó lè allow mi kì í ṣe rẹ́kọ̀dù ó pẹ́ because ó kọ́kọ́ lọ kọ́ jìtá ọ̀dáàdì mi sọ fún mi pé ìbàdí dáàdì mi kọ́ mi tán tí nígbà tí mo ń kọ́ṣẹ́ yẹn lọ́wọ́ because ìwọ tó bá mọ rídìmù Orlando kò yàtọ̀ sọ́wọ́n kan tó ń kọrin mi ò ní kọ́kọ́ wọ́n ṣe kọrin Orlando yẹn mo praise wọn and mo dẹ̀ like wọn òyìn tó bá sọ pé ó fẹ́ tẹ ojú mi máa tẹ ojú ẹ̀ pé torí pé ó bá mi di iṣẹ́ bàbá tèmi dẹ́ni ni wípé ó ní àyínìke jìtá máa wò mí roro ó yàtọ̀ sí jìtá ẹ̀ṣẹ̀ rere ó yàtọ̀ sí kọ́ọ̀dù ẹ̀ṣẹ̀ rere ó yàtọ̀ sí má pa mí ìyàwó ẹ̀lẹ̀lẹ̀ jìtá ó kàǹgàrú ó yàtọ̀ sí gbogbo àwọn tí mo dárúkọ yẹn oníkálukú ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ló ti yẹ bàbá mi ṣe ní pé mo gbọ́dọ̀ kọ́kọ́ lọ kọ́ jìtá wọ́n wá lọ sí skul Jọlá Oṣó Sàmọ́dì yìí òun náà ló sanwó skul mi tí mo fi lọ kọ́ jìtá ìgbà tí mo wá kọ́ jìtá tán mo ṣe wá bá bàbá mi bàbá wa wò pé yẹ bàbá wa ní kí n play àwọn chord kan mo wá play àwọn chord yẹn bẹ́ẹ̀ bàbá mi ṣe wá ń kó jìtá yẹn ló wá ṣe kó lé mi lọ́wọ́ ló wá ṣe ní á ní pé ó yá gbé jìtá yẹn bàbá mi ṣe ń sọ̀rọ̀ nìyẹn ó yá gbé jìtá yẹn ó yá play by so from there tí n bá mọ̀ a tún sọ fún mi pé tàbá torí ẹ̀mí tí ìdí ẹni tó lè ta jìtá bàbá mi tó mi o mo dẹ̀ ẹ̀mọ̀ pé tọ́ ní tí iṣẹ́ ènìyàn bá dá ní lójú tí ó bá dáyàn lójú èèyàn fi yín ẹ̀wọ̀n tó gùn ẹni bá dá ní lójú èèyàn á fi yín so dáàdi mi really kọ́ mi ṣùgbọ́n ìdí tó dé wá fi tó wá ń kọ́ mi jìtá tí mi wá tí mo play note kan tí ò dá báyìí ó fún mi ní kò lórí ni ó máa ń nà mí ṣeré ni ọ̀dà mi kan náà dẹ̀ tún wà wọ́n pè lóńkó Elvis ó wà lamẹ́ríkà ń sìn ọ̀dà mi yẹn ṣe gan ọ̀dà mi yẹn náà tún put me through tó put yẹn Elvis ẹlẹ́gbẹ́ put me through so ìyẹn ló mú mi lọ sí school tí mo ti lọ kọ́ jìtá tó lọ dó fún mi tó lọ sign tó ń gbowó lọ́wọ́ Jọlá Oṣó Sàmọ́dì tó ń lọ fi sanwó school mi tí mo fi kọ́ jìtá yẹn tó dìdí pé ibi kọ́ wọ́n wá mi lọ bàbá mi pé jìtá tẹ́ ní kí n kọ́ yìí àkíní kí n kọ́ jìtá yìí tí ó di dandan kí n kọ́ jìtá yẹn ní tèmi téèyàn bá ti lè handle máìkì bàbá mi ní ìwọ kẹ tó bá handle máìkì ìyẹn ló mọ ta ìyẹn nìkan ló mọ ń ṣe ò ní instrument kan tó lè play
dáa fún gbogbo tẹ̀ ṣe bèrè lọ́mì yìí gbogbo instrument yẹn ló máa wá kọ́ bọ́ ṣe lùlù wá kọ́ bọ́ ṣe lu drum ṣé ẹ̀yọ́ kọ́ mo ṣì ní kọ́lọ́kọ́ ẹ̀ wá tó bèrè gbogbo ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ àti mo wá lọ kọ́ gbogbo ẹ̀ tí mo mọ̀ àti keyboard because nínú band mi you can't play rubbish for me ìbá wù ẹ báyìí kí ló ń ṣe kí ló ń play ìbá ti wù ẹ báyìí kó ti mọ̀ pé ó ti play nonsense owó ẹ lè dín ìkọ́ ara ṣiṣẹ́ ni o gbọ́dọ̀ mọ nǹkan tá à ń ṣe a gbọ́dọ̀ mọ nǹkan tá à ń ṣe ìkọ́ tá a bá lọ tá a bá mú nǹkan kan wálé kí làwọn ìyàwó wa fẹ́ jẹ kí lọ́mọ fẹ́ jẹ tó tẹ́mi bá ti débi iṣẹ́ yẹn nìyẹn mi fi iṣẹ́ mi báyọ̀ kan ṣeré tó dẹ́nà ṣe máa sọ pé dáì sí burú irọ́ o ìgbà tí mi ò lóko lè iṣẹ́ yẹn kankan iṣẹ́ yẹn nìkan lẹ́yìn iṣẹ́ yẹn mi ò ṣe iṣẹ́ ni mi ò ṣe ní business mọ́ iṣẹ́ tí mò ń ṣe yìí bàbá tó dẹ̀ bí mi lọ́mọ náà kò ṣe business kankan pẹ̀lú iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ yẹn nìkan ni so bàbá mi ní kí n kọ́ dáadáa so wọ́n ní bí ìlọ bàbá mi kí ní ìdí tẹ́fí ní kí n kọ́ kìíní mostly kí lẹ ní kéèké kọ́ jìtá ẹ̀ fún ṣé mo kó nira pé kéèyàn máa ta jìtá kó tó máa kọrin sí tó bá kọrin tó bá ẹ mọ̀ pé bàbá mi ó máa kọrin ó máa ta jìtá ẹ̀ sí ni kò sí eléré tó lè ṣe o mi tí ì rè eléré tó ṣe o láti gbà tí mo ti wà mi tí ì rè eléré kó ṣe dáàbì mi wọ́n sọ pé tó fẹ́ gbé ẹ̀jẹ̀ o lè mí pé tí bá ti gbé báyìí àrí bẹ́ẹ̀ ni ó dẹ̀ gbé bẹ́ẹ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ mo gbé bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ bàbá wa sọ fún mi pé ìdí tó ń fi ní pé kí n kọ́ jìtá yìí ni wípé ó lè dọ́là gbogbo àwọn tí mo pè ní band boys ni wọ́n lè disappoint yín ìjọ tó wọn bá wá ń kọ́ ṣé bébí ṣe máa dúró nìyẹn ṣùgbọ́n tó bá ti rí jìtá kan tó fi bẹ̀rẹ̀ tó ní gángan kan bẹ̀rẹ̀ tẹ̀lé ẹ tẹ́yẹ̀ kan lulu ẹ ti kọrin mo wá rí sí pé na true sọmọfẹ́lẹ́rẹ́ ń sìn tábàárò ní jìtá wọn wọ̀ lè kọrin so nǹkan tí bàbá mi fi kọ́ mi ni èmi ṣe mo ṣe sọ pé mo sọ nínú rẹ́kọ̀dù mi tí mo kọ́kọ́ ṣe mo mẹgbẹ́ mi mo ní kẹlẹ́gbẹ́ mẹgbẹ́ mo ta bá dèdè orin yìí mi ò ń kọrin olórin o mi ò lè kọrin dáàdì mi chief commander ibi ní ọ̀sà òbí Tolu is my tight friend Tolu Obi is my tight friend out of anybody tí bá dáa fẹ́ sọ Pasuma but a lè má máa ríra frequently these are the people who are just understand so tí bàbá mi bá dẹ̀ tó bá ń kọ́ yín ní nǹkan tẹ́ ẹ̀ bá mọ̀ ó máa ṣépè gan fún yín o ìpè ńlá máa ṣépè lọ ó lè fún ẹ ní ó lè wù ẹ bá kọ́kọ́ dà pé ó fẹ́ mú nǹkan lójú akọ̀ ara pé ariwo kí yín tó wà lẹ́ẹ̀kẹ́ kí ló jẹ́ afún ẹni so bàbá yẹn jẹ́ ẹnìkan tó wà discipline ó dẹ̀ ní àánú kò ṣe pé torí ó jẹ́ bàbá mi o most àwọn èèyàn tó ń gbélé wa ará àta ni àwọn tó níbi tó máa gbé ló so. Yes, daddy mi love me gan. Daddy mi love me. Èmi ọmọ nínú ọmọ bàbá mi ni bàbá mi náà jù. Èmi ni bàbá mi dẹ̀ fẹ́ràn jù. Kí daddy mi tó ṣojú báyìí mo ti mọ̀ pé daddy mi sọ. Kí daddy bá ṣe báyìí mo ti mọ̀ pé daddy mi sọ. Kò sọ́mọ tó mọ bàbá mi tó mi. Àní nínú gbogbo ọmọ bàbá mi èmi nìkan ni bàbá mi ṣàdúrà fún. Torí mi mo dúró ti bàbá mi from the beginning to the end. So gbogbo most of them ti lọ travel ti lọ la America ti wà l'America. Pẹ́ńjọ́ kan mo bèèrè lọ bàbá mi pé gbogbo àwọn pípù ilẹ̀ ti ẹ̀pù lọ tó ti lọ. Ẹ jẹ́ kí èmi náà máa lọ. Ẹ̀pù bàbá mi jẹ́ kí n lọ. Bàbá mi ní pé àlàyé máa yẹ kí n máa rántí story jàre ìgbàgbé jàre. Kò sẹ́yìn bí bàbá mi tó lè dàbí bàbá mi. Dáàdì mi ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó náà nú gan. Dáàdì mi dẹ̀ sọ fún mi pé ó ní kò ṣe pé òun ò lè jẹ́ kó travel.
Ọlọ́run lè jẹ́ kó travel ní kò ṣe pé òun ti jẹ́ kó travel ní ṣùgbọ́n ló fẹ́ kó dótò ó rọ́jú náà gbàyà mo wá gba kámú gbà tí mo dẹ̀ rí pé ọ̀hún náà ti ń dàgbà ẹ pé wọ́n ti ń dàgbà tó jẹ́ pé ṣẹ̀mọ̀ aṣá àlọ́kọ̀ kan tó máa dúró tì tó máa jẹ́ ọkùnrin most dáàdì mi káyà sọ pé ọkùnrin márùn-ún ni dáàdì mi bí most àwọn tó kú obìnrin ni so mi nìkan mo tún jágbàlagbà ọkùnrin tí mo lè dúró tì so mo láti dúró tì wọ́n gbà tó wá yá tí mo fi mọ rísì tí bàbá mi fi ní kí n dúró ojú wípé ìdí tí mo dẹ̀ fi bá bàbá mi jà ojú wípé mo fẹ́ travel mo fẹ́ kó bí mo fẹ́ travel mo fẹ́ kó bí báwo ṣe máa wá bí báyìí àwọn àbúrò mi àwọn èèyàn máa wà bí ẹ̀kọ́ àwọn olórí lọ Amẹ́ríkà wọ́n já sí Amẹ́ríkà dáàdi mi ẹ jẹ́ kémi náà lọ dáàdi mi ní ìrọsẹ̀ ìdí tèmi àti dáàdi mi fi ń já nìyẹn ìgbà tó dẹ̀ wá yá tí mo wá rí i pé bàbá mi wá sọ fún mi pé wá pè mí jókòó pé kí n dúró tó pé kí n dúró tó ó ní nǹkan tó ń fẹ́ ṣe fún mi kí n dúró tó gbogbo rẹ́kọ̀dù bàbá mi ọwọ́ mi ló wà gbogbo master tape bàbá mi ọwọ́ mi ló wà torí pé mi ò sí bẹ́ẹ̀ náà kọ́ oyè olórí tí mo ti lọ sí Amẹ́ríkà tí life Amẹ́ríkà ti wà lójú mi ṣé màá tèmi mo fẹ́ sọ pé mo fẹ́ wá máa kó master tape but no we stand there but ni mo wá wò pé ṣé nǹkan tí bàbá yìí ní kí n fi dúró délé so wá nígbà tó ń dàgbà tó ń sick máa rí pé lóòótọ́ yẹ kí n dúró tì mo ṣe wá ìgbà tí mo dẹ̀ dúró gbà tó dẹ̀ di pé wọ́n ti fẹ́ máa lọ ó dẹ̀ ní pé kó master tape yìí kó ilé àwọn tó ní kí n face nínú àwọn distributor wọn tó jẹ́ pé wọ́n bá ṣe rẹ́kọ̀dù dáàdì mi sọ fún mi pé eléyìí ò lè bàjá eléyìí ò gbọdọ̀ yájú sí so àti mo wá wò ó pé ìdí tí bàbá yìí fi ní kí n dúró nílé a ò pé lóòótọ́ kò sí bàbá àtọmọ tí kò kí ń jà àfi tí ọmọ tí bàbá bá sọ̀rọ̀ tí kò gbọ́ mi ò travel lọ anywhere mi ò lọ anywhere mo kọ́lé náà ilé mi ni mo ń gbé ò dẹ̀ lo mọ́tò tó wù mí lágbára mi ò èmi ò ní kọ́ sáré Berkeley o ìwọ tó gbé Berkeley tó dájọ́ lọ pátí tí mo tẹ̀lé ẹ lẹ́yìn tó ṣe ń páàkì nísinsìnyí tábà máa fẹ́ mi náà bíi 10 minutes or 5 minutes èmi náà máa páàkì sẹ́yìn yẹn so dáàdi mi jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ò lè never gbàgbé láéláé òun náà ló dé tó máa tú mi bí ẹ̀kọ́ tó fún mi ní ilé gbàgbé so ẹ̀gbọ́n wáyé kì í máa rántí ẹjọ́ mo miss ẹ gan because ẹgbẹ́ dáàdi mi bá wà láyé position yìí mi ò ti ní síbẹ̀ àwọn èèyàn bá mi pò gan àwọn tó ń ṣiṣẹ́ bàbá mi tẹ́ ìkọrin bàbá mi àmúyẹ tó ń sa ògùn sí mi èmi ò dẹ̀ mọ́bi kan ilé Ọlọ́run ni mo mọ̀ àmúyẹ tó ṣe mí gan náà tẹ̀ fẹ́ kí n jáde rárá tí mo dẹ̀ máa ń rí ní ìṣípayá èmi kàn jẹ́ ọmọ kan tó yẹ pé àkàndá ọmọ àbíkú ni mí tí dáàdi mi bá ti nà mí bá ti ṣe nǹkan tó dáàdi mi bá ti nà mí ó máa do dáàdi mi kan pọ̀ hàn náà mi tó bá ti wá jókòó sẹ́ǹkùlé tó bá ti kọjá wọ́n lè ti nà mí kórìí mi ti wú kó ti ta kókó kan wà lórí mi dáàdi mi ló nà mí ṣùgbọ́n mò ń géènì ẹ̀ léni pé nínà tó nà mí yẹn ò ní mò ń géènì léni yìí because dáàdi mi ò bá nà mí pé mi bá kàn yan ọmọ kan tó ìyẹn ló fi dá kí bàbá èèyàn máa kọ́yàn kéèyàn dẹ̀ gbọ́ léni mo géènì ẹ̀ ìkọ́tọ̀ ọ̀kan lọ ń lé l'Amẹ́ríkà nílé ní London èmi dẹ̀ ni nídìí iṣẹ́ tí bàbá mi fún mi lórí fi dá kọ́ ọmọ máa gbọ́ràn tó bá gbọ́ràn sóbi ẹ lẹ́nu you gain a lot because tí yóò bá gbọ́ràn sóbi ẹ lẹ́nu ìparun ni o ara àgbádùn yẹn náà ni mò ń jẹ yìí àwọn tó lémi wọn tẹ ẹ fẹ́ jẹ́ kán gbúrò mi gbòòrò pé mò ń kọrin ṣùgbọ́n mo gbọ́kàn ní Ọlọ́run mi ò dẹ̀ dùbú anybody èmi àwọn akẹ́hùn kọrin akẹ́hùn gẹ̀gẹ̀gẹ̀ akẹ́hùn gbẹ̀gbẹ̀
máa rò pé wẹ́ ó ṣe imitating ni pé òjò dáàdì mi inú mi dẹ̀ dùn pé wẹ́ ta ló lè dánrú ẹ̀ wò nígbà tí bàbá mi wà láyé ta ló lè dánrú ẹ̀ wò kò sí wọ́n tún fi orin wá àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n tún bá mú orin tí orin wá wọ́n tún gbé lọ sórí wọ́n tún release live dáàdì mi without àwa pé bóyá àwọn ọmọ bàbá wa amọ̀ ń pa ẹ̀ lórí YouTube wọ́n pín iṣẹ́ bàbá mi yẹlẹ yànnà lórí Facebook wọ́n pín yànnà kò ṣe pé mo ò lè sọ̀rọ̀ ó ní ọmọ tí ò bá níyà tó ní bàbá kò kí ń dégbò ẹ̀yìn bọ̀ mo fi wọ́n lẹ̀ nítorí pé kí ni bàbá mi tó ṣiṣẹ́ náà níbo làwọn náà wà so èní máa tán ọ̀la ló máa kù má ro wájú nìkan o tó bá ti ń ro wájú náà kéèyàn náà máa rẹ̀yìn bọ̀ mo sọ pé tásìkò bá ti tó fòrò á là fòrò á dẹ̀ ti là gbogbo wọn tó wà lórí YouTube tó lu gbogbo iṣẹ́ bàbá mi àti hands wọn dá torí wọn máa ń sọ pé àwọn ọmọ Orlando à ń jà àwọn ọmọ tá a bá jà báwo la ṣe fẹ́ a máa jà náà tá a bá jà báwo la ṣe tá a bá jà tẹ́wọ̀ ìyá àtẹ̀mọ́ bàbá tó máa ń rẹ́rìn nínú ilé ẹ̀rọ wọn ti pọ́nwó ńlá kan nìyẹn ìsókè owó tẹ̀ ń pín tí ò bá ti sí tí owó tẹ̀ ń pín tó bá ti ní ẹ̀rọ láti ibì kan ṣẹ́jà ò ní wà ìjà máa wà kò ṣe pé ìjà tá à ń jà ń lé wa bíi pé pé ká máa léra wa pé a fẹ́ para wa o but táwọn èèyàn bá máa túmọ̀ ẹ̀ wọ́n túmọ̀ ẹ̀ sí oríṣiríṣi like one guy ó lọ sórí media ó sọ mo forúkọ bò láṣìírí bọ̀ èmi fi sílẹ̀ mi wò pé ọmọ kékeré ló ń ṣe é tí bá dẹ̀ wò pé kí n fi bàjà ṣé mi mọ̀ bí tọ́wọ́ ọmọ tèmi náà lọ ni wọ́n á rò pé àwọn àbúrò mi fẹjọ́ sùn mí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní à ọ̀dà mi àwọn máa ṣó eléyìí o ó dẹ̀ mọ́kàn táwọn àbúrò mi lè ṣe bọ̀mọ́ àrò pé rẹ ẹ fọ̀rọ̀ sí mi lẹ́nu sọ ó sọ̀rọ̀ sórí mídíà ẹni àwọn ọmọ Orlando wọn jà wọn ṣe kinní kan ìwọ tí tó lè ta rẹ ni tó wá wọlé onílé ilé olórogún wo lẹ rí tó tòrò rí àfi tọ́lọ́run bá wà níbẹ̀ like me too hard for me to marry two wife because nǹkan tí mo rí nílé bàbá mi pé ọkùnrin ń kó obìnrin jọ sójú kan wọn bàbá wa ṣe ń ṣe láyé àtijọ́ yẹn ni style àwọn bàbá mi ń ṣe tó bá ti mọ̀ kó fẹ́ fẹ́yàwó méjì àbí mẹ́ta split wọn eléyìí kó wà báyìí eléyìí kó wà báyìí eléyìí kó wà báyìí tó bá dẹ̀ mọ̀ pé ò ní ogún tó lè pín tètè jẹ́ kó mọ̀ pé kò sógún kan ń lẹ̀ o nìkan tí kí ló ń jà lé lórí tí bàbá bá kú tọ́ ogún ni àwọn òde ìjà sógún nílé títí wá bọ̀ ní pé wọn ò kí ẹ̀ àwọn àbúrò mi wọn ò kí ẹ̀ ṣe mọ̀ ọmọ tó ti rówó rí tó rówó dáadáa ṣe tó understand ṣe mọ̀ wọ́n lè bullshit pé ẹgbẹ́ fímílẹ̀ jáde ẹjẹ́ máa ṣe understand àwọn ọmọ Èkó ó yàtọ̀ sáwọn ọmọ abúlé àmọ́ tó bá kọ́ láti abúlé wá sí Èkó sìn tó bá máa dẹ́kọ̀ ìwé ẹ̀ máa yàtọ̀ sí ààrẹ Èkó bọ̀ tó bá kọ̀ tó máa mú wà Èkó ó tó wá lè ṣojú bẹ́ẹ̀ so pàtó bọ́ máa dẹ̀ sọ̀rọ̀ pé táwọn bá rí òní kíní Orlando wọ́n pè òun ṣùgbọ́n òun ò lọ ni èmi wá rẹ́rìn pé what is he talking about ó ní ìdílé like bọ̀bọ̀ kan náà again Àgbálẹ̀tù Ebenezer Obey wọ́n lọ sórí ìkànnì orí ètò ẹ̀ Obey dẹ̀ sọ fún pé ọ̀rẹ́ lòun àti Orlando ọ̀rẹ́ lòun àti Orlando ó dẹ̀ ń tẹ̀rọ mọ́ bàbá yẹn lẹ́nu ó dẹ̀ ń rojọ́ sí bàbá yẹn lẹ́nu bó ṣe fẹ́ rojọ́ bá bàbá yẹn ó dàgbò fẹ́ kó bá bàbá yẹn kí bàbá yẹn sọ nǹkan tó yẹ kó sọ bàbá yẹn ní ìràpá ń yí ẹ túnú àti torí ẹ wọ́n fẹ́ bì lọ́wọ́ ìjọ ti bá rí pé kí ni dáàdì mi gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ sọ fẹ́ mi ní sọ Obey ó sọ fún dáàdì pé wọ́n ní dá Orlando àfẹ̀ṣẹ́kù bí òjò ni ṣé wọ́n lù yín rí ni bàbá yẹn dẹ̀ tún sọ fún pé
ọ̀rẹ́ lòun àti Orlando àwọn close gan but obìnrin kan ló dìjà láàrin àwọn. Orlando mọ̀ pé wọ́n ń fẹ́ àwọn náà dẹ̀ mọ̀ pé òun náà ń fẹ́ Orlando ṣùgbọ́n bí táṣìírí ti tú woman yẹn ní owó gan tó bá ti raṣọ kan fún Orlando tó bá ti raṣọ fún rẹ̀ á rà fún Orlando tó bá ti rà fóun á rà fún rẹ̀ bó wá dijọ́ kan aṣọ tó rà fóun ló rà fún Orlando kan mẹ́ta jọ wọ̀. Bàbá òbí wa sọ pé àwọn wá wò báyìí pé kí ló ń ṣẹlẹ̀ yìí bàtọ́lá náà wá ti wá mọ̀ bàbá sọ pé bàbá mi dẹ̀ yẹ̀ fọ́ wọn bàbá mi dẹ̀ sọ pé gẹ́ẹ̀ yìí òun ò ní lè fẹ́ mọ́ ọ̀rẹ́ òun ò ní lè bá ṣe mọ́ tó láwọn ti jọ ń sun bá obìnrin kan sùn pé bàbá mi dẹ̀ pé ọ̀wọ́n chief commander sọ pé bàbá mi dẹ̀ pé ọ̀wọ́n ó dẹ̀ come closer sọ́wọ́n pé wá òbe ọ̀rẹ́ lèmi àti ẹ̀ bọ̀ ẹ̀mi àti ẹ̀ àtijọ́ ń sun síbì kan náà please jọ ní ìbínú ẹ o gbòó chief commander dẹ̀ sọ bẹ́ẹ̀ wàtọ́ dẹ̀ sọ bẹ́ẹ̀ yẹn tó ṣe bóyá kó padà nínú ọ̀rọ̀ yẹn o tún padà repeat completely now you be saying that Orlando ń jẹ̀ṣẹ̀ ṣé tó o bá tọ́yàn ṣó déédéé ń jà ni and you be keeping secret talking about Orlando as if Orlando is a bad man ó ṣàṣọ títí èmi rí i pé ìbanilórúkọ jẹ́ nìyẹn because tó bá fẹ́ trend no in that way you should use it to trend àgbàlagbà ń sọ fún ẹ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ pé bẹ́ẹ̀ ni tó bá fẹ́ ga level yẹn kọ̀ èmi sì sọ pé jọ́tẹ̀ mi bá rí o mi sọ tèmi o àwọn tó mọ̀ mí o màá béèrè pé kí ni bàbá mi gbà lọ́wọ́ ẹ̀ ẹ náà one of ọmọọṣẹ́ bàbá mi tó yẹ pé bàbá mi dá lọ́lá dá ní gbogbo nǹkan tó yẹ pé bàbá mi ló sanwó ilé ẹ̀ through of his life bàbá mi ló mú wá sẹ́kọ̀ọ́ ìyẹn olóyè Akẹ́jù bó ṣe yẹn náà bó ṣe bẹ̀rẹ̀ sí ti ọ̀rọ̀ bọ́ yẹn lẹ́nu pé kó máa fẹ́ lu èèyàn lẹ́nu lọ́rọ̀ lórí Orlando wá kí Orlando gbà lọ́wọ́ bọ̀bọ̀ yìí. If you want to have a history of someone wàá béèrè history ẹ̀ wàá béèrè ṣẹ́gun kó tó bá tọ̀rọ̀ sí lẹ́nu náà kẹ́yìn náà máa ń títẹ̀ máa fi jábọ̀ ẹ̀ nímọ̀ ẹ̀kọ́ máa sọ̀sọ́ kù sọ lọ ni ó jẹ́ kí n yé tẹ̀gbọ́n yẹn títí dì sí àlẹ́gbọ́n yẹn ló kọ́ mi ló kọ́kọ́ òun máa ń gbé jìtá òun mo kọ́kọ́ play jìtá ní ọwọ́ ẹ̀ because tó bá tọ̀rọ̀ síyàn lẹ́nu ṣe mọ̀ náà you be confused àfiwọ́ tó bá yẹ pé tó bá wà learned tó bá wọ́n ní ó dá kéèyàn ní àgbékalẹ̀ ọ̀rọ̀ wọ́n ní yára láti gbọ́rọ̀ lọ́ra láti fi sí so irú nǹkan bẹ́ẹ̀ yẹn kéèyàn wà kó máa fẹ́ tá méje èèyàn ìyẹn ni bọ̀bọ̀ yẹn ń ṣe ó dẹ̀ dùn mí gan because gbogbo nǹkan tó ń sọ fún bàbá mi tó ń sọ nípa bàbá mi kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá kan náà mánéjà bàbá mi ni Mùṣẹ̀ṣẹ̀ who is Mùṣẹ̀ṣẹ̀ nígbà wo ni Mùṣẹ̀ṣẹ̀ dé ìgbà tí yẹn náà tún sọ̀rọ̀ lọ ó lò ti dé ọ̀dọ̀ Orlando ní 90 kìíní kan kó o ti dọ́là ọ̀dọ̀ Orlando ní 90 kìíní kan ìgbà tó tí yẹn náà tún wá ju question kan sí ó lò ti dé kẹ sọ pé òun ti dọ́dọ̀ Orlando ní 1990 kó tún wá máa béèrè ìsì 1998 99 kó máa béèrè lọ́wọ́ ẹ̀ kó wá má lè dáhùn ló tún wá jù sẹ́ni yẹn padà pa ẹ̀yẹ́ ní ìjẹba bàbá lọ ìlú òyìnbó ní ó ti kọ́kọ́ sọ níbẹ̀ pé òun bá wọn lọ ó ti wá yáṣẹ́ yẹn tún jù padà again ló wá sọ pé òun ò tí ì dọ́dọ̀ wọn gbà yẹn ibẹ̀ mo tún wá rí i pé bọ̀bọ̀ is doing nonsense tí wọ́n bá fẹ́ interview èèyàn kò yẹ kéèyàn máa wá ìbàjẹ́ èèyàn yàrá bí dẹ̀ ti kọ lórí pé Èdùmàrè ṣe wà fòdìdẹrẹ́ ọmọláyé tepo sí lára o oníkàkà kó bàjẹ́ fún ṣe ló túbọ̀ mi rẹwà sí ni oní ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ olúwa agbálẹ̀tù kò dáṣẹ́ olúwa dúró so ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe o.
àwọn tí mo mọ̀ tí mo mọ̀ sà mo mọ̀ra mi Dáìsí Orlando the Canary Arthur Orlando nobody like me you can test on us on the stage so lẹ́yìn náà ọmọ ìyá mi ọmọ bàbá mi èmi làkọ́bí lọ́dọ̀ bàbá mi àti ìyá mi ìyẹn ni àbígbẹ̀yìn lọ́dọ̀ ìyá mi tó ń jẹ́ Kúnlé Orlando Fáríkóńdó ọwọ́ márùn la fi ń jẹ̀bà a ní 1 2 3 4 5 ẹ̀bà 5 kóńdó lẹ́yìn òun èmi ò tí ì rí ẹnì kankan yàtọ̀ sọ́wọ́n ọmọ mi kéékèèké kan ọmọ mi tí mo fi sọ pé ìjẹ́kẹta twins ni wọ́n dẹ̀ ń kọ hip hop ọmọ àbúrò mi ni ìyẹn tó jẹ́ ọmọ Bukky twins náà wọ́n dẹ̀ ń kọ hip hop àwọn tí mo ṣì mọ̀ nìyẹn. ṣé mọ̀ pé tí ajíṣùwà tó lọ ń jíṣùwà lóko ó ti pẹ́ tó ti ń jíṣùwà àwọn rí mú ṣé mọ̀ pé ìjọ tọwọ́ pálábá ẹ̀ máa ségi ọwọ́ pálábá gbogbo wọn ti ségi because mo fi wọ́n lẹ̀ ó pẹ́ tó kò bọ̀ àbúrò mi ó ní ẹgbẹ́ kíní bàbá wa lẹ̀ wọ́n nígbà tọ́mọ yẹn sọ̀rọ̀ àwọn kan bu wọ́n ní ẹ̀kan tó ń sọ ò dáa it's okay gbogbo ọmọ tẹ́tẹ̀ wá ń sọ yìí láti jọ́ ta ti ń ṣe Orlando festival ta ti ń yí òkú bàbá wa padà gbogbo wọn tó kọ̀ Orlando yìí mi ì rí wọn o ọkẹ́ tó sọ pé orin yìí náà lẹ́dẹ̀ fi ń pawó níta lẹ́dẹ̀ fi ń tọ́ ọmọ yín but èèyàn kan ló ṣe foundation orin yẹn at least tó bá jẹ́ pé wọ́n tẹ́ ẹ̀ bá tẹ̀lé owó fún àwọn ọmọ ẹ̀ àbí fún àwọn ìyàwó ẹ̀ àwọn opó tẹ̀dẹ̀ ń fiṣẹ́ ìgbà owó ṣeré káàkiri tọ́dẹ̀ ń pè yín àwọn tó ń pè wọ́n yẹn àwọn tó kọrin Orlando yẹn àwọn ló ń ṣògùn sáwa o àwọn ló ń ṣògùn sáwa kọ́ má lè gbá wa o bàtà wá fi wọ́n lẹ̀ lọ́wọ́ Ọlọ́run náà ẹ̀ ń kọrin Orlando ẹ̀ ń lórúkọ Orlando ìjọba bá fẹ́ ṣe ọdún Orlando bíi tó ń bọ̀ lọ́nà yìí sí ta fẹ́ ṣe yìí sìn àníìdí kankan nu wọn bẹ́ẹ̀ orúkọ bàbá ìlẹ̀dẹ̀gbẹ́ a máa ń rí lórí TikTok a máa ń rí lórí Facebook èwo ló sọ pé mo wá bá àwọn orí pin sọ pé má kọrin bàbá mi mọ́ o but it's time now tó bá kọrin bàbá mi máa gbé ẹ sí court this time around máa gbé ẹ straight wá some millions because I don't get anything from them and most of them ẹ lọ gba eré ẹ ní lọ ṣeré eléré orúkọ àwọn ọmọ Orlando lọ́wọ́ máa pa káàkiri gbígbàgbẹ́ màá wà wá ìgbà wo ni èmi kọ́ o wọ́n dẹ̀ máa pè mí àwọn fásitì máa pè mí pé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ o kábà máa gbọ́ èèyàn kan sọ pé òun Orlando West èèyàn kan sọ pé òun Orlando ọ̀rẹ́ ìkan náà sọ pé Orlando Kétu ìkan náà sọ pé Orlando Ìbàdàn níbo lọ Orlando Dọ̀pẹ̀mú wá wà báyìí o mo fẹ́ lọ Orlando Dọ̀pẹ̀mú ó pẹ̀lú nǹkan tá a fi stop gbogbo wọn lórí YouTube a stop gbogbo wọn lórí YouTube some of them náà tún ló ń ta live bàbá wa wọ́n ló ń ta live kẹsẹ̀ dáàdi wa wọ́n tún ń ta live video dáàdi wa without wa pé a mọ̀ ń pa ẹ̀ cs náà yìí náà lẹ́nu ọmọ sọ́ńtà pọ̀ ọmọ Orlando àwọn náà lọ́dẹ̀ ń ṣàgùn sí wa pé kí lè wá má tò àṣírí wọn dẹ̀ ti tú èmi dẹ̀ ṣẹ́mọ̀ èèyàn ẹ tó bá fún nǹkan tó ń jẹ tó fún lábàárà ṣé ẹni tó fún lábàárà yẹn ṣáà tó fún ẹnu jẹjẹ kò lè fún ẹ jẹ so nǹkan tójú wá rí pọ̀ ìgbà tí bàbá mi ti kú báyìí orí mi kẹdẹrẹ èmi sì máa ń sọ kínní mi ì mọ bí tọmọ mi lọ nǹkan tí mò ń rò nìyẹn mi ì mọ bí tọmọ mi lọ ibi tí mo délé ni ẹ sà tí bá sọ fún yín èmi ò ń ṣeré gbàgbà o Ọlọ́run kẹ́mi gbogbo àwọn tó ń ṣeré náà tí mo rí wọn gbọ́dọ̀ ń tabájọ wà ń tatajọ jáde ìdúró wọn mú dúró mi ẹ̀dẹ̀ ń play lójoojúmọ́ ẹ̀dẹ̀ ń kọrin Orlando ẹ̀dẹ̀ ń wú lójoojúmọ́ ẹ̀dẹ̀ ń pa òkìlẹ̀ fún owó tí ń ṣe
Orlando dẹ̀dẹ̀ ń kọrin praise ẹ̀ kẹ́yìn ẹ̀dẹ̀ á máa kẹ́hùn kọrin nítorí ẹ̀ mo ṣe bú wọn nínú rẹ́kọ̀dù yẹn. Nígbà tí bàbá mi kú mo rí i pé Kúnlé máa di bíi wàhálà sí mi ní ọrùn, ọmọ ìyá mi dẹ̀ ni aláti wò pé Kúnlé o gbọ́dọ̀ dá dúró, ìyá wa ti kú, bàbá náà ta gbọ́kànlé ti kú, luckily Kúnlé rí promoter ní moment yẹn, ó dẹ̀ ṣe rẹ́kọ̀dù yẹn jáde. Ìgbà ló fi ṣe awáyé má kókọ ò sí Kúnlé ọ̀rẹ́ mi àgbàlá ń tọrọ kí má ṣe kú ní kékeré kíkú má ṣe ẹ̀mí mi légbodò ọ̀rẹ́ mi àgbàlá ń tọrọ. Ìgbà ló fi ṣe rẹ́kọ̀dù yẹn fún bàbá mi, ìyẹn ló fi jáde. Kí lọmọ yẹn jáde fún? Bẹ́ẹ̀ gbógun tọmọ yẹn nìyẹn pé kò kí n ṣọmọ Orlando pé kinní kan. Ọmọ yẹn dẹ̀ dárúkọ mi pé àwọn àbúrò dáì sí òkìní kan, bẹ́ẹ̀ ni ẹ máa wílé ẹ máa sọ pé kò ń ṣọmọ Orlando. Táwa lẹ́yìn báwo ni ti ń ṣe jẹ́? So mo wá láti fún ọmọ yẹn ní time because ìgbà tí dáàdì mi ti fẹ́ kú ni dáàdì mi ti gbé mi sórí ìjókòó síìtì ẹ̀ ló ti gbé mi sórí síìtì ẹ̀ ní record label ẹ̀ torí wọ́n ti kó lọ́dọ̀ Jọlá Oṣó wọ́n ti wà lọ́dọ̀ Gasola. So Gasola tó wá wà lọ́dọ̀ ẹ̀ yẹn bá dáàdì mi ti ń dàgbà dáàdì mi wá fún mi sí síìtì wọn ní ọ̀dọ̀ Gasola. Dáàdì mi wá ní pé kì í ṣe rẹ́kọ̀dù ní under company Gasola because gbogbo rẹ́kọ̀dù dáàdì mi àti tó ti ṣe ní dẹ́kà tó ṣe everywhere wọn kò sí under Gasola pé kí Gasola máa reprint kó dẹ̀ máa sanwó fún àwọn. So èmi wá wà ń bẹ̀. So pàtó ọmọ yẹn wá release record mọ́ láti fún ọmọ yẹn ní time. Àwọn kan pè ní pé release lé lórí ó lè má yí ọmọ yẹn. Wọ́n tún kọ́ ọmọ yẹn sí mi, ọmọ ìyá mi wọ́n kọ́ sí mi òdìgbà tọ́lọ́run bá máa fò títọ́ hàn àbúrò mi padà sọ́dọ̀ mi. Ó wá kékeré màtọ́ àbúrò mi jà wọ́n lè mi ṣoògùn sábúrò mi wọ́n lè ní ìbòfẹ́ kábúrò mi gbé rí ìjọ tí bá ti ṣe bí sábúrò mi kọ́ lọ́n mú mi àníjọ́ tí bá ti ṣe bí sẹ́nì kankan nílé ayé yìí kọ́ lọ́n fi àjẹmí ju gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe bí sí mi òkú yìí kọ́ lọ́n. So ẹ jẹ́ kí n sọ kankan ìgbà tí ọmọ yẹn release rẹ́kọ̀dù yẹn ó release rẹ́kọ̀dù yẹn lọ rẹ́kọ̀dù yẹn go viral lọ́gán inú mi gan náà dùn mo wá fún ní time mo fún lọ́dún kan mo fún lọ́dún kejì ó bẹ̀rẹ̀ sí sọ́sọ́kú sóríṣiríṣi ẹ jẹ́ kí n dá àwọn pípù yìí lò mo wá wọ studio lọ́ndà Gasola mo wá ṣe rẹ́kọ̀dù yẹn pé Orlando is alive ó wà lórí YouTube ó wà lórí Spotify everywhere ń sìn Orlando is alive mo wá release Orlando is alive mo wá sọ pé mo wá kọ pé dàìsí Orlando tẹ́ ń retí ti dé torí wọ́n sọ pé mi ò lè jáde mọ́ pé àbúrò mi ti pẹ́ẹ́nì ẹ̀yìn tí ìbá fún àbúrò mi láyè tó ṣe rẹ́kọ̀dù tèmi náà ti sáré ṣe rẹ́kọ̀dù lé lórí á dàbí pé mo dìtẹ̀ ẹ̀ nìyẹn báwo ni mákẹ́tà tó náwó lé lórí ṣe fẹ́ mọ̀ṣá láti àwọn olóye tèmi nì mo wá màtí mo máa jáde mo ní dàìsí Orlando tẹ́ ń retí ti dé mo ní dàìsí Orlando tẹ́ ń retí ti dé o mo ní ó lè pẹ́ kí n tó jáde mo ní wàláhì ọ̀nà ló pọ̀ mo ní ẹ ṣáà ti gbọ́ wọn lóríṣiríṣi dàìsí Orlando ló ń pèdè lọ́wọ́ ibẹ̀ mo ti sọ fún wọn pé àwọn kan máa kẹhùn bíi ite gúngún mi ò rí wọn níjọ́ òkú bàbá mi ìgbà tí bàbá mi kú ẹ ń pera yín lọ́mọ Orlando mi ò rí ní ìjọ́ tí bàbá mi kú. So mo jẹ́ kó yé wọn pé iṣẹ́ orin yìí àjogúnbá ni èmi bá ń lé ni kò ṣe pé mo yà sí most of them tó bá interview wọn wá ní màláìkà kan ló gbé kinní kan wá màláìkà lè ṣe má kọ̀ wò pé màláìkà ló fún mi ní inspiration wọ́n béèrè lọ́wọ́ ẹni mi pé ìjẹ́ tẹ̀ máa ń fagbó tẹ fi ní ohun tẹ fi ń kọrin bí Orlando yìí alóhùn ò fagbó ẹ̀ẹ́dẹ̀ fagbó báwo ló ń ṣe wá rí wá. amúgbó lè ní amúgbó pọ́nbélé amúgbó ni mí bàbá mi amúgbó igbó ló fi bí mi igbó tàwa dẹ̀ ní sense a ní brain kò ṣe pé òmùgbó ló ń jà
igbó máa ń fún yàn ní inspiration ni mo kàn dúpẹ́ lọ́wọ́ ti ní pé mo filẹ̀ mi ò mú mọ́ mo mórí dáadáa wọ́n mu cocaine mo bá wọn mú wọ́n mu heroin mo bá wọn mú kò sí nǹkan tó mu tẹ́lẹ̀rẹ́ mu láyè tí mi ò mú gbọ̀gbà tí mo rí i pé ó máa ń ba kàrí ọmọkùnrin jẹ́ ni ìrí bí mo ṣe jókòó yìí sìn mo ò lè jókòó oní cocaine ò lè jókòó oní cocaine ò ráyè kó dress oní cocaine ò lè dress oní cocaine kẹ̀ oní cocaine ò lè look lovely because ó máa wà apartheid ni kó mu kí ní ẹ̀ ṣáá ni á dẹ̀ gbé gbogbo nǹkan ní ẹ̀ èyí tí mo gbé ilé ìsáwọ́ ẹ̀ máa ti tà á ti fi mu cocaine so àwa ti rí ìrírí ayé àní inú ilé ayé yìí náà la máa ti gbọ́n so dáàdì mi Ebenezer Obey ó ní ọ̀rọ̀ olúwa ẹ̀dẹ̀ yé ẹ̀dẹ̀ lọ́rọ̀ olúwa so Orlando ìgbà rẹ lọ́rùn bàbá mi. ṣẹ́rí ó ti pẹ́ tán ti máa ń pa òwe yẹn o wọ́n ní ẹjẹ́ fún òwe yẹn lẹ̀ kò má dàbí pé èèyàn ń bú àwọn àgbàlagbà ó tó bí òwe má ṣe bí bàbá kò lè sí gbogbo àwọn tó sọ bẹ́ẹ̀ yẹn kò sí kankan tó dúró àwa la dúró tira wa kò séèyàn kankan tó dúró àwa lọ èyí tó bá sọ pé òun dúró ká wá rí ṣùgbọ́n èyí tí bàbá ẹ̀pù jù ló pọ̀ jù nínú gbogbo yín kó máa rókì lọ́kàn yín mo yín sọ yẹn kó máa rókì nínú ọkàn yín kò sí ìtòdó tiwa o èmi ò rí ìtòdó tiwa àwa la gbéra wa fúnra wa àwa la gbéra wa because ẹgbẹ́ wọn tó ń lérí pé bàbá kínní kan irọ́ ni kò sẹ́ni tó gbé wa o gbogbo àwọn ọ̀rẹ́ bàbá mi yẹn and àwọn ọ̀rẹ́ bàbá wa tó dà tí tó dúró tó dàbí pé wọ́n jọ ń kọrin papọ̀ most wọn ò sí mọ́ if I want to talk now like Fela is a tight friend to my dad Ayinla Ọmọwúrà is a tight friend to my dad dáàdì mi ò dẹ̀ kí n kó ọ̀rẹ́ ẹgbẹ́ yẹlẹyẹ ń wó tán so like Alhaji Chief Kollington àbúrò bàbá mi ni wọ́n dáàdì mi dẹ̀ súnmọ́ wọn dáadáa àwọn náà súnmọ́ dáàdì mi dáadáa Uncle Shina Peter bẹ́ẹ̀ so ẹni tí mo lè tún lè sọ pé ó dúró tí máa lọ sọ́dọ̀ wọn torí oníkálukú wọn náà àwọn is a very busy man always King Sunny Adé ìgbà dáàdì mi ẹ pẹ́ fún mi dáàdì mi ẹ pẹ́ o ẹ fẹ́rẹ̀ kí jóbi kò sígbà tí n bá lọ sọ́dọ̀ wọn they welcome me very well ìyẹn King Sunny Adé KSA bàbá Adégẹyè kábíyèsí bàbá they welcome me and tí bá rí nǹkan tó bá fún mi ní àbí nínú ilé wa àbí wí mi mọ̀ bí mo ṣe fẹ́ ṣe tí bá lọ bá wọn wọ́n máa put me through ìwọlé dáàdì yẹn wọ́n stand with me ṣe mọ̀ pé àwọn náà ní family tiwọn wọ́n dẹ̀ níṣẹ́ tiwọn ṣe mọ̀ tẹ́ pẹ́ ẹ̀gbọ́n wọn yẹn sì wà láyé tẹ́ pẹ́ ẹ̀gbọ́n wọn wá because dáàdì mi àti KSA they are very 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 tight wọn ò lè ṣe kọ́ máa wà wo bàbá mi nílé so àwọn nìkan mo lè sọ pé wọ́n rí. àjọṣepọ̀ wà gan rẹpẹtẹ irú ń sìn irú ọ̀nkú Dayọ̀ Ìkújọ́rẹ̀ he love me and I love him màá lọ bá wọn nílé wọn because tí bá ṣe ń gbà mí dáàdì mi máa fẹjọ́ mi sùn wọn but mo jẹ́ ọ̀kan tí dáàdì mi like tí
tí dáàdi bá dẹ̀ ti nà mí mi lè kúrò nílé kí n lọ kí mo lè má wálé mo lè gbé ohun wọn mo lè gbé ohun dáàdi mi ò ń jẹ́ ń jalè olólè o ń jí nǹkan ní nǹkan mo máa jí ti dáàdi mi máa lọ mo lè gbé 100,000 mo lè gbé 200,000 mo lọ nìyẹn ẹ bá ti ná tán mi ò ṣe máa wá sílé dáàdi mi bá dẹ̀ wá rí wá ní dáìsẹ̀ ó lè tá a máa fi pílò wá fún mi lọ́rùn mọ́lẹ̀ ó lè I love my daddy o I miss him so ọkùnrin Dayọ̀ Kújọrẹ̀ no ẹ̀gbọ́n mi wọ́n máa ń wá sọ́dọ̀ dáàdi mi 247 so ọmọ wọn náà tó ń kọrin àbúrò mi tó dáa ni Tolóòbí is my good tight friend Emperor ọmọ Uncle Sunny ọmọ King Sunny Adé we are too close PSA ọmọ wọn náà ni ìyẹn náà kọ́ hip hop mọ́ kíni we are close ọmọ Victor Ọláìyá we are close many people tí mo mọ̀ tó jẹ́ pé wọ́n jọ̀rẹ́ mi tó jẹ́ pé àwọn ọmọ olórin ọmọ Àyìnlá Ọmọwúrà tó jóbìnrin tó kọrin yẹn we are all close also so àwọn ọmọ máa ń bára wa ṣe àmàjẹ irú Ṣeun náà because his mom is from Ọ̀wọ̀ ìyẹn màmá Ṣeun Aníkúlápó so all of us we are close Uncle Fẹ́mi Aunty Yẹni all of them we are close tó bá ń ṣe Kofẹ́lá collaboration ẹ mọ̀ pé àwọn wàá lọ wàá rán manager ẹ lọ tó bá lẹ̀ ti rán manager ẹ lọ wọ́n á book yín ìtàn bá ti round up booking so we are all close àwọn ọmọ eléré a máa ń bára wa ṣe ju àwọn bàbá àwọn yẹn lọ ọ̀gọ́ láyé ìgbà wọn yẹn oògùn ló fi bára wọn ta oògùn ló máa fi bára wọn ṣe oògùn wọn ò lè jọ jókòó papọ̀ ibi tẹ́mi ti dìde ń sìn Tolú máa jókòó síbẹ̀ tí Tolú bá mú nǹkan ọ̀rẹ́ mi tẹ́mi àti ẹ̀ close gan nìyẹn Tolóòbí èmi àti ẹ̀ close kan àjọsùn nínú yàrá kan torí òun náà ń play nonsense ó ń play natty nínú jìtá ó ń play natty tábà sọ pé ìjọ dáàdì ẹ̀ yes bí mo ṣe jọ bàbá mi ló ṣe jọ bàbá ẹ̀ òun náà ṣe jọ bàbá ẹ̀ so àwọn ọmọ eléré yẹn á close torí òun máa ń ṣe concert àwọn ọmọ legend ó máa kó wa jọ ìyẹn Tolóòbí àti ṣèkọrí ní water parks ní ọdún kan lọ́ọ̀rì ó dẹ̀ tún máa ń plan ṣe mọ̀ pé tóníkàlùkù bá dẹ̀ ti ní show oníkàlùkù máa tó but we are all very close people and friends. Láti wà tí I was the first person starting it in 2000 and is it not 2000 and my daddy mi kú ní 2008 no 2008 ni daddy mi kú so November 4 ni daddy mi kú ní 2008 so shock yẹn mú mi gan because pẹ̀ tí mọ́mì mi kú ni daddy mi náà 2 years later mọ́mì mi daddy mi náà wá kú so gbà tí dáàdì mi wá kú ṣọ́ọ̀kì yẹn wà lára mi gan-an nǹkan kò sí bàbá mọ́ kò sí gbogbo àwọn tó ń sọ pé ẹ̀dá ẹ̀sìn máa wọlé àwọn máa dúró tiẹ̀ ẹ̀yìn ìyàwó ẹ̀wọ̀n àríyàn kankan ṣe kí mo ṣọ́ọ̀kì yẹn wà lára mi ìgbà tó wá máa di 2012 mo á gbé ìgbésẹ̀ yẹn kí n máa ṣe dé fún dáàdì mi mo á bẹ̀rẹ̀ ní water parks láti mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó ṣe ní 2015 ṣe láti bẹ̀ mo ti wá ṣe lọ ṣe mọ̀ pé téèyàn bá ń ṣe kínní owó ẹ̀ náà ló máa kọ́kọ́ fi bẹ̀rẹ̀ àwọn tó bá fẹ́ gbé ẹ wọ́n á wò bóyá o ṣípá wọn lọ́mọ tó bá ṣípá ni bàbá máa ń gbé so mi ò kí n fi bẹ́ẹ̀ rí support but
torí bàbá mi màá ṣàṣe kó tó di pé àṣe ti di ọdún yìí kò sọ́dún tá a kì í ṣe a lè má ṣe kó large you understand but this one èyí tá a ṣe ní 2023 ó large so because àwọn ìyàwó dáàdì mi kan kú ní ọdún tó lọ yẹn ọdún méjì tó lọ yẹn àwọn ìyàwó dáàdì mi kú so mi lè ṣe anything but tọdún yìí man is gonna a máa ṣe tọdún yìí ní number 6 Karim Oyelade ibi tá a sin bàbá sí gangan so àwọn ò tí ì ní bí irú auditorium bí àwọn ṣáàyìn bí àwọn ti Fẹ́mi yẹn àwọn ti Fẹ́mi Aníkúlápó yẹn àti ní irú bẹ́ẹ̀ a ẹ̀ṣẹ̀ ń plan pé káwa náà níbì kan ní Canary Village tí a ti máa celebrate bàbá táwọn èèyàn ti lè máa rí gbogbo rẹ́kọ̀dù bàbá tí wọ́n lè máa rí gbogbo nǹkan tí bàbá ti ṣe sílẹ̀ so a ẹ̀ṣẹ̀ ń plan ẹ̀ ni àdẹ̀wọ́ onírànlọ́wọ́ èèyàn a lè dá ṣe a need the support àwọn èèyàn ńláńlá tó lè fi owó support wa tí a lè fi ní shrine fún Orlando bí Canary Village so that's our plan but tọdún ìṣá a máa ṣe ní number 6 Karim Oyelade ní pápá Ìṣàfà Agége Lagos láti máa ṣe on the 8th of next month. Party started from 2 till your mommy calls you. So I'm fìlà, Ademu gèlè, fìlà 5,000, gèlè 7,000. I call dress code white. Ẹ mọ̀ pé bàbá ìbílẹ̀ ni bàbá. Ìwọ̀n tó bá ní ṣọ́ra àti bùbá. Ẹ mọ̀ pé bàbá kò kọ reggae. Kò kọ reggae, kò kọ hip hop. Ọwọ́ ni bàbá ń kọ o. So lágbára Ọlọ́run, I expecting and there's maximum guarantee security. So it's November next month. Oṣù tá fẹ́ mú yìí November 8, 2025 ọdún yìí oṣù tá fẹ́ mú tó ń bọ̀ yìí ni a máa ṣe ní number 6 Karim Oyelade ní pápá Ìṣàfà Agége. Ẹ mọ̀ pé bàbá ti kọ́ lórin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní tẹ́ bá wá mi tẹ́ ò rí mi ẹ ṣá máa bọ̀ lágége ó ní tẹ́ bá ń wá Ọ̀làdì púpọ̀ mi ẹ ṣá máa bọ̀ lágége tẹ́ bá ń wọ́kọ̀ Fọláṣadé ẹ máa bọ̀ lágége tẹ́ bá wá bàbá Olúwadáyìí sí mi ẹ ṣá máa bọ̀ lágége ó ní òpópónà pápá Ìṣàfà oníṣẹ́ bẹ́ẹ̀ nílé wa onínàmbá 6 Karim Oyelade oníṣẹ́ bẹ́ẹ̀ nílé wa o ó ní èrò bá mi ká lọ òràn lágége èrò bá mi ká lọ òràn lágége ó ní ibi tó rí wọlé sí ṣẹ́rí àwọn bàbá yẹn wọ́n máa ń sọ̀rọ̀ sílẹ̀ tó bá wá yá ọ̀rọ̀ wọn máa ń padà wá ṣe tẹ́ bá wo gbogbo rẹ́kọ̀dù t'Orlando ti ṣe ẹ wò ṣóun náà mọ̀ pé òun náà máa padà wọlé bọ̀ ìgbà tó yá ibẹ̀ yẹn ló wá sọ pé òun fẹ́ gbé òbẹ̀ ní ká sin òun sí ó ní ọmọkọmọ ògbúdọ̀ gbé òun lọ sí Ifọ̀ ó ní ọmọ tó bá gbé òun lọ ó ní wọn ò ní dóhùn ó ní wọn ò dẹ̀ ní padà wálé ó ní ibi tóun fẹ́ sùn nìyẹn ó ní bí ẹ̀yìn wíńdò òun yẹn ibẹ̀ ló dẹ̀ ti máa ń jẹun so ibẹ̀ náà ló dẹ̀ wọlé sí mo wá rántí orin tí mo kọ yìí pé ibi tó ń rìn wọlé sí so ibẹ̀ láti máa ṣe o lágbára Ọlọ́run ẹ̀mí wa aṣepúpọ̀ ọdún láyé o ìkànnì tí mo dẹ̀ wá yìí ìkànnì yìí Yorùbá Tòótọ́ àwọn eléyìí yàtọ̀ sáwọn tó fọ̀rọ̀ lẹ́nu gbọ́dọ̀ o Yorùbá tẹ́gbọ́ Yorùbá Tòótọ́ so ẹ máa wo Yorùbá Tòótọ́ o Yorùbá Tòótọ́ ń kọ́ni lọ́gbọ́n ó dẹ̀ ń kọ́ni lóye
iléeṣẹ́ wọn ò ní jóná o ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá ọdọọdún là ń rọ́mọbì lórí àtẹ ọdọọdún là máa ríra wa o àdàgbàrà Ọlọ́run ẹ̀yin àwa máa rí yín bá àwa náà á lè máa wá o. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé lórí talágbọ̀n ẹ̀ Délé Gíwá ló lọ sí London ó lọ ṣe interview ní London. Délé Gíwá dẹ̀ jẹ́ ọ̀rẹ́ dádì mi as a reporter tó máa wá ká ìròyìn lẹ́nu àwọn eléré so ó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ dádì mi so Délé Gíwá wá lọ sí London ẹni tó sọ fún wa pé ó ti kú ń bí ìyẹn Gloria Okon tí wọ́n ní ìyàwó Babangida gbé kokéènì fún tọ́lọ́ ti sọ sẹ́wọ̀n níbí Délé Gíwá rí lọ́hùn àti Délé Gíwá rí lọ́hùn ìròyìn ẹni Délé Gíwá fẹ́ wá tún bí òun ti wá sọ fún ẹsẹ̀ pé ẹ̀mí ṣe mọ̀ pé tẹ́yìn bá jẹ́ pàdé mi ń sìn ṣe mọ̀ pé nǹkan tí mo rí lọ́hùn má ti pè pé ẹni tó sọ pé ó kú òun la máa rí níbí yìí so wá pa àwọn tiẹ̀ wá sáré já wọn sí pé àwọn pé ẹni tó ní ó ti kú tó sọ pé ó ti kú ní àbí ó ń ṣẹ̀wọ̀n ní Nàìjíríà níbí ló ń ṣe birthday ní London so ìgbà tí yẹn wá dé Nàìjíríà ó wá fẹ́ gbé ìròyìn yẹn jáde ìròyìn yẹn ló wá ń kọ write up yẹn lọ́wọ́ write up yẹn ló ń kọ lọ́wọ́ ni wọ́n sẹ́ndì letter bomb sí nílé so write up tó ti ń kọ write up yẹn ni wọ́n ti mú letter bomb yẹn wá ìgbà tó dẹ̀ rí ó ní official paper yẹn from president ṣe mọ̀ á wò pa ó wá paṣẹ tó ń ṣe yẹn tì ó ní pé kóun sáré attend bó ṣe ní kóun já lórí tébù yẹn ní bọ́ǹbù yẹn orí ẹsẹ̀ tó gbé sí ló yin gbogbo ẹsẹ̀ yẹn ló fi jáde láyé bàbá tó dẹ̀ jẹ́ pàdé ẹ̀ mọ̀ pé Orlando kẹ̀dẹ̀ẹ̀rẹ̀ ó máa sọ òótọ́ kan tó bá ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ so bàbá mi wá fi ṣe rẹ́kọ̀dù pọ̀ pọ́ìntì méjì tó fi mú dáàdì mi eléyìí ó ní ikú tó gba Délé Gíwá àríkọ́gbọ́n ni fún gbogbo Nàìjíríà gbogbo ó ní ikú tó pa Délé Gíwá àríkọ́gbọ́n ni fún gbogbo ẹgbẹ́ journalist ó ní tá bá ń sọ ẹni tó ń kọ̀wé ìròyìn káró ní ìjìnlẹ̀ gidi ó ní ẹ̀bẹ̀ lámbẹ́lẹ́dùmarè ká má rí irú ẹ̀ mọ́ o bàbá ó tún wá sọ padà pé ó ní nínú gbogbo ẹgbẹ́ journalist ó ní Délé Gíwá jẹ́ èèyàn kan gidi ó ní ọ̀rọ̀ yìí sì ń bọ̀ wá dìjọ̀gbọ̀n láìpẹ́ o gédégbé ìbẹ̀rẹ̀ lọ mú pé ọ̀rọ̀ wo ló fẹ́ dìjọ̀gbọ̀n ọlọ́pàá àyànwọ́ sọ pé ìwọ gan-an jẹ́ kó sáré gbá ọ̀gàn lẹ́nu àwọn tó wá sílé wa ń bẹ̀rẹ̀ tíìmù ni o kò ń ṣe one station o kò ń ṣe station gan o area F wọ́n pè èrè kan ní area P Lion Building ẹlẹ́rẹ̀ pàtí alágbọn wọ́n tíìmù wá síbẹ̀ ni o ìbọn tó yìn bẹ́ẹ̀ ń jọ yẹn tábàkà ìbọn yẹn búlẹ̀tì yẹn tá a ṣàlẹ̀ ó tó 2,000 pieces kọ́ tó wọlé ìgbà tó máa wọlé gan wọn ọmọ Orlando ìkọ́ dáàdì mi ó ń sùn lọ́wọ́ ẹgbẹ́ gbogbo dáàdì mi fi ṣe rẹ́kọ̀dù pé wọ́n gbá àwọn létí látọjú oorun dáàdì mi fi ṣe rẹ́kọ̀dù bí dáàdì mi sùn sínú bedroom wọn dáàdì mi ti sùn wọ́n dẹ̀ dé láti play ni wọ́n dẹ̀ sùn wọ́n dẹ̀ wọlé so wọn ọmọ Orlando so gbà tí wọ́n gbá dáàdì wa létí gbà tó wọlé tí wọ́n sáàṣì wọn bẹ́ẹ̀ nọ́ọ̀mà à ń fagbó lé wa kò ń ṣe nítorí igbó lọ́ ṣe wá nítorí Délé Gíwá lọ́ ṣe wá kò ń ṣe nítorí igbó torí Délé Gíwá lọ́ ṣe wá so ọmọ pé Orlando ń fagbó náà kò dẹ́ ṣe pé à ń ta cocaine àbá ṣe kínní igbó àwa máa ń fagbó ní Délé Fẹlá àwọn icon tó jẹ́ icon
wọ́n fagbó ṣé ti yẹn èmi ṣáà ti fa mo fà bọ̀ ìgbà tí mo decide pé èjì mi ti ń láti stop ẹ̀ kò sẹ́ tó lè nà mí ẹnu mi mo fi fà ìgbà tí ìbá ti fà yín láṣọ ya lójú títì ìbádìí rárá lọ tèmi so so bọ́nà yẹn ṣe jẹ́ nìyẹn kò sí irọ́ nítorí Délé Gíwá lọ́ ṣe wá mú Orlando nílé pé ó kọ̀rọ̀ pé ọ̀rọ̀ yìí ṣì ń bọ̀ wá dìjọ̀gbọ̀n láìpẹ́ o Gedegbe so ìyẹn ló wá fa ìgbà tí bàbá wa dọ̀hùn wọ́n tọ́ṣọ bàbá kíkí bàbá sọ̀rọ̀ bàbá ní pé kóun fẹ́ sọ nǹkan tóun rí lòun sọ ibẹ̀ ló ti mọ àǹtí Ayọ̀ ibẹ̀ ló ti mọ Dùdárì ibẹ̀ ló ti mọ gbogbo àwọn tó fi ṣe rẹ́kọ̀dù pé mo máa ń tí Ayọ̀ lálágbọ́n wọ́n tọ́ṣọ ẹ̀ ní o wọ́n tọ́ṣọ ẹ̀ ló fi ṣàlàyé pé tọ́ bá mú ẹ̀dá lágbọ́n tọwọ́ lágbọ́n bá tẹ̀ oríṣiríṣi àlàbí jẹ́ wọ́n fàtìmọ́lé pẹ́ lórí mo mọ túlù kù lálágbọ́n àbá ó ní ẹ máa jó lọ bó ṣe wù yán lágbòdà ìsí. Kò sájọṣepọ̀ tó pọ̀ láàrin wọn yóò wípé dáàdì mi máa ń hate pé kéèyàn rúdù ságbàlagbà ẹ bá wo èjì dáàdì mi ju Fẹlá lọ lọ́jọ́ orí bọ̀wọ̀ ẹ̀ máa dáàdì sí Fẹlá ó máa prostrate fún Fẹlá ni Fẹlá máa ń sọ pé kó má ṣe bẹ́ẹ̀ fóun mọ́ àtọmọdé àtàgbà ni dáàdì mi máa ń tẹra gbà fún ẹni tó bá mọ dáàdì mi dáadáa dáàdì mi ò ní ìgbéraga ẹ bá dẹ̀ wo dáàdì mi ní kò bá lówó bí àwọn Sunny Adé ṣe lówó bọ́n òbí ṣe lówó kápẹ́ńtà ni bàbá mi máa ń kì aki kápẹ́ńtà aki fọganáísà aki mẹkáníìkì mo wá béèrè lọ́wọ́ kí ló dé tẹ́ fi ń kí kápẹ́ńtà ó nítorí pé tóun bá pariwo àwọn èèyàn náà mọ̀ wọ́n àwọn náà dìde àwọn náà dolówó ẹ̀ máa fi ń rí àwọn bẹ́ẹ̀ lórí Síkírù Àyìndé Barrister ṣé mọ̀ pé ìjà wà láàrin wọn pẹ̀lú àwọn onífújì wọ̀nyẹn up to date wọ́n sì máa ń bára wọn ní controversy and the controversy tó máa ń ṣe yẹn èmi ò mọ̀ bóyá mi mọ̀ nǹkan mi ò bú wọn o bóyá kán lọ jókòó kán calm down kán think about it because it's getting too much on the media àrẹ ilé ìrúdù sílé ilé ìrúdù sílé and which is not irú yẹn ni Bàrí fẹ́ máa ṣe fún bàbá tèmi àwọn ẹ̀rọ pé wà tájá bá sí wí ó yẹ kó mojú náà o ìkọ́ kí ló kọ́kọ́ fàjà wọn Àyìnlá Ọmọwúrà and my dad they are very close friend Àyìnlá Ọmọwúrà àti dáàdì mi they are close friend wọ́n jọ ń gbé ní Mushin ni sọ̀rẹ́ ni wọ́n so ṣe mọ̀ pé tí wọ́n bá ń ta sí ọ̀rẹ́ yín ẹ mọ̀ pé ẹ̀yin náà á wò pa kí ló ń fàjà láàrin wa àti ọmọ yìí it's okay bàbá mi láti bọ́ ọ̀rẹ́ ẹ̀wì ìyẹn Àyìnlá pé òun ò bá fa nǹkan kan kò sí nǹkan tó ń bá òun fa ojú iṣẹ́ táwọn jọ ń ṣe yìí lọ ni ibi tó rò pé bàbá mi ṣe ń ṣọ̀rẹ́ Àyìnlá yẹn according to bí dáàdì mi ṣe sọ fún mi ó wá fẹ́ máa rude sí dáàdì mi ìgbà tí dáàdì mi wá ṣe rẹ́kọ̀dì ìgbà táyìnlá kú tí dáàdì mi fi ṣe Àyìnlá òye so bàbá mi wá máa kí àwọn èèyàn ó kọ àwọn tó ṣe lédè lẹ́yìn yẹn tẹ́ bá lọ gbọ́ rẹ́kọ̀dì yẹn ó kí Fẹlá ó kí gbogbo àwọn kan kò wá dá rẹ́kọ̀dì ṣe mọ̀ pé nígbà yẹn mínítì ní rẹ́kọ̀dì ṣẹlẹ̀ rẹ mọ̀ tí mínítì bá dẹ̀ tí táàtì kò bá ti tó onílẹ̀ dá ó rò pé kíní ẹ̀ wá dà pé ó wá fẹ́ di ṣèbí kọ̀ní bàbá Kọ̀lìntì wọn ò lè ṣe kọ́ bá wà ní Orlando àwọn tó bá mọ̀ wọn dáadáa so mo wá mọ nǹkan tó wá nǹkan bàbá mi wá sọ pé àwọn ò mọ nǹkan tó fẹ́ fà ní sí láàrin àwọn àti ẹ̀ wọ́n yẹ sọ fún mi o so tó fi di pé ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ojú mi ní Kwara àwa náà àwọn tó pe bàbá mi àwọn ọmọ olówó àwọn ọmọ yẹn bàbá wọn kú wọ́n wà ní London ìkan wà ní London bàbá yẹn fẹ́yàwó bíi 2 sí 3
so àwọn ọmọ ìyàwó kan wà London ṣe mọ̀ pé kí oníge yẹn so àwọn ti London ló pe bàbá àwọn ọmọ ti London ló pe bàbá àwọn ọmọ ti Amẹ́ríkà ló pe Bàrí ìsókè àwọn tí ń play lọ bàbá ti débẹ̀ so bọ́ọ̀sì wa ó bàjẹ́ lọ́nà káà tó débẹ̀ so àwọn ti play bàbá dẹ̀ ti débẹ̀ so àwọn tí ó pe bàbá sẹ́lẹ̀ wá sọ pé bàbá báwo kò tó bí 1 hour to 2 hours la dé kó tó ṣe bọ́ọ̀sì yẹn kó tó gbé wa àtàdẹ̀dẹ̀ wọ́n dẹ̀ ní pé kọ́ lọ bá àwọn oníkan ní pé kọ́njọ̀ kan bá wọn sọ fún wọn pé kọ́njọ̀ kan dúró pé kí àwọn náà tún lè jó bí aláyé ṣe yarí nìyẹn pé òun ò dúró wọ́n dẹ̀ lọ bẹ̀ I was there now wọ́n dẹ̀ lọ pé kó tún lọ sọ fún wọn ṣe mọ̀ pé táláyé dẹ̀ ti rí dọ́là tó ń ná wọ́n rí pé dọ́là kan lọ rọ̀ bí òjò lọ́dọ̀ wọn náà ṣe mọ̀ pé wọ́n fẹ́ dúró tàbá ṣe ní ká gorí stage ni kí gbogbo wa ká gorí stage ká ṣe stand check ṣe stand check ni so bàbá dẹ̀ sọ pé a máa mọ̀ gálẹ̀ ni èmi gan tí ẹ mọ̀ pé bàbá mi gan èmi gan mọ̀ pé bàbá mi gan ìjà gan mo ti gbé fún bàbá mi o ogun wà o gbàgbé ogun wà ogun tó kọjá ogun ó wà ìjọ ẹni mo mọ̀ pé bàbá mi ìjọ ẹni mo tún gbé fún bàbá mi pé tó àlè àwa ọmọ méjì fẹ́ yóò kọ́ tó àlè àwa tí mo wá wò pé báwo ni mo fẹ́ ṣe báwo ni bàbá mi ṣe fẹ́ ṣe instrument tí bọ̀bọ̀ yẹn dẹ̀ tó sílé ó kọjá bad owó láì mẹ́ta tàtó báyìí láì mẹ́ta tàtó báyìí tọ́lẹ̀ tó mẹ́fà ibẹ̀ mo mọ̀ pé agbára wà bàbá máa bẹ̀rẹ̀ báyìí bàbá kọ̀ wò kí báyìí owó kí báyìí owó kí títí ojú ẹ̀ pọ́n mọ̀ nǹkan tó sọ máa wọlé padà báyìí tó ṣáná sí báyìí tó ṣáná sí ta ṣáná sí kíní bàbá gbogbo nǹkan táwa ń kọ́ bí ló ń jáde nínú instrument yẹn. ìjọ ìwọ̀n kọ́kọ́ máa mọ̀ pàgbára wà gbogbo nǹkan táwa ń kọ́ níbí àwọn tó ń jó náà ọ̀làdó lọ ń padà jó ní. ìjọ ìwọ̀n kí bàbá mi agbára wà in fact tọ́wọ̀n pípọ̀ yẹn fẹ́ láòdù kìíní ẹ̀ lọ́wọ́ báyìí ó kọ̀ gbọ́ akọ̀gbọ́ tù. àwọn slave wọ́n jó lọ bí wèrè wọ́n jó lọ bí ẹni bàbá ṣe ń gbà lọ nìyẹn ayé ń gbà lọ nìyẹn àwa gba láti àgbà títí abẹ̀rẹ̀ ìgbà táwọn ti ń play láti bí ìkọ̀ bí tó ti bẹ̀rẹ̀ pàtí láti bí ìkọ̀ bí 8 wọ́n wá lọ ń dó fún wa ní 11:30 sí to 12 àwa náà wá gba ìgbà táwọn náà wá gba títí di 1 to 2 getting to 3 àwọn tí a ń dùn bẹ́ẹ̀ wọ́n ń dùn gbogbo wọ́n ń dùn báwọn ìyá mẹ́ta kan ṣe wá nìyẹn wọ́n ṣe bá wọn àgbàgbà ó ṣe bá wọn àgbàgbà ṣe bá wọn àgbàgbà ó wọ́n ṣe bá yín ìyá àwọn tó láyé o ó ṣe bá yín o báwọn ìyá mẹ́ta yẹn ṣe wá nìyẹn wọ́n pa kájà wọ́n ṣe wá sẹ́yìn stage nìyẹn bàbá kẹ̀dẹ̀ rí bàbá ta tí bàbá bá fẹ́ bínú tán máa ń ta banana ni red báyìí máa ta sórí báyìí ó ti bínú tán nìyẹn ó fẹ́ ṣeré tán nìyẹn pé bí you who born you gbọ́n màmá yẹn ṣáà ṣe yẹn ọjà yẹn bàbá ṣe rí wọn lẹ́yìn wọn báyìí pé àwọn màmá yẹn kẹ̀dẹ̀ ló wà lẹ́yìn aláyé lọ́hùn àwọn ló wá sí ẹ̀yìn wa láwọn ẹ̀yìn wa mo kàn sọ bàbá mi pé àwọn màmá kan wà lẹ́yìn ibẹ̀ ẹ̀kú kíni ó ní kí wọ́n lẹ́kì ló kàn pẹ̀lú wọn kò sí kan tó kàn mí pẹ̀lú wọn mo ní ẹ̀wù wọn báyìí báwọn yẹn ṣàdé ìwọ̀n kí bàbá máa ń jálẹ̀ tí bàbá Adékòǹgà máa fi lù ṣeré lọ bí tó jálẹ̀ fún bàbá Adékòǹgà báyìí agbóran lọ bí ìjọ owó tí mo jí dọ́là tí mo jí in fact mo jí dọ́là tó jẹ́ pé mo sí sínú bàtà sí sínú gbogbo ní bàtà mi níjọ́ tá à ń sọ yìí àpótí kún a lọ dà á sínú ẹ̀yìn búùtù àpótí kún bí ẹ̀mẹ́ta àti bàbá náà ti rí pé àwọn màmá yẹn kàn wọ́n ní bàbá mi àwọn màmá yìí wọ́n ń jẹnu ó ní kí ló ń ṣe ayé wà ń wojú wọn ni èmi láìkì bàbá mi gan jẹ́ mọ̀ pé ọmọ máa ń láìkì bàbá ẹ̀ tó yẹ kí tó bá ṣe nǹkan tó wọ́n máa ń dẹ̀ jẹ́ pé torí mo ti mọ̀ wọ́n màmá yẹn àgbàlagbà ni wọ́n
màmá kan ṣe súnmọ́ bàbá mi yẹn ìdí ẹ̀ máa kọ́kọ́ gbọ́ kínní yẹn jèbùrẹ́ bàbá jèbùrẹ́ bàbá jọ bàbá jèbùrẹ́ bàbá àwọn sọ fún màmá yẹn pé ó jẹ́ kankan náà play lọ ni èmi náà play lọ yóò jà kí n play látàárọ̀ àwọn màmá yẹn kọ́ bẹ̀rẹ̀ sí gbẹ bàbá mi kọ́ bàbá yẹn pé màmá máa fún ilé sí ẹ fún mi ní 10 minutes ṣé ní 10 minutes ẹ bàbá kọ́ padà lọ báyìí bàbá kọ́ kọrin bàbá jà lò bí 30 minutes bàbá dẹ̀ ṣe do 30 minutes lọ́wọ́ bàbá kọ́ bọ̀ọ̀lì bàbá kọ́ bẹ́ẹ̀ àyè bọ́ọ̀lẹ̀ bàbá ṣe bọ́ọ̀lẹ̀ nìyẹn bàbá yà lọ bẹ̀rẹ̀ lọ màmá yẹn wọn bàbá yẹn pé kí ló fẹ́ wọn á ní pé kó dáríjì Àlàyé wọn á lọ mọ Àlàyé wá bẹ̀ bàbá àti Àlàyé wá bẹ̀ bàbá Àlàyé dọ̀bálẹ̀ bẹ̀ bàbá confam èmi dáhùn sí mo sọ bá I was there ọbẹ̀ bàbá wa rò pé bàbá wa ní kó bá òun béèrè lọ́wọ́ ẹ̀ pé kí lòun ṣe fún tó fẹ́ máa rí òun fín màmá yẹn wá ṣáàdì pé kó jọ pé wọn sókè bàbá kọ̀ wá wò pé kò sí pé ó yá ó kọ̀ pé bàbá mixer ẹ slave tó bá need ẹ kó fún wọn kó máa play wọ́n dẹ̀ ṣe kó slave yẹn lọ fún àwọn pípù yẹn tó dá àwọn ọmọ bàbá yẹn pọ̀ wọ́n máa ń jó ní lẹ́sẹsẹ ni so àwọn tí tó pé bàbá tán bì wọ́n dẹ̀ àwọn ọmọ ti jó tán gbogbo wọ́n dẹ̀ ti jó tán bàbá kàn ní pé ká gbé slave yẹn fún wọn bàbá dẹ̀ gbé slave yẹn fún wọn níjọ́ yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí tún play lọ bàbá dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe fàájì so bí ọ̀rọ̀ yẹn tó ṣe jẹ́ nìyẹn. ṣe rí bàbá ṣe mọ̀ pé iṣẹ́ tó ń ṣe ẹ̀wọ̀n iṣẹ́ agbára ni oríṣiríṣi wọ́n máa ń dánra wọn wò oríṣiríṣi bàbá dàgbà at 70, 80 ni bàbá ò ṣe sí ojú èjì tó sọ yẹn gbogbo wọn bàbá kan ti fẹ́ padà lọ sí Ìfọ̀n kan lọ bọ̀ incident kan ló ṣẹlẹ̀ tí bàbá fi ní pé ká tún sí òun sí ibẹ̀ yẹn so gbogbo wọn ni ẹ lọ wò wọn gbogbo wọn àwọn àgbàlagbà eléré yẹn wọ́n ti gbé nǹkan mi gan wọ́n ti rìn iṣẹ́ ayé ni wọ́n á rìn ẹ mọ̀ pé tó bá dẹ̀ yá gbogbo nǹkan tó ń gbà tó ń ṣe yẹn a máa and kí ló dẹ̀ ṣe ni pé wọ́n máa fi ń protect iṣẹ́ wọn ọlọ́mọ jẹ́ káyé daṣẹ́ wa nù so kọ̀tọ̀ wọ́n rìn ẹ lè débi kan sìn bí iṣẹ́ tẹjá tó kùn yìí sìn kọ́kọ́ láìkè tó yín kéèyàn kọ́ dẹ̀ pín sẹ́yìn pé ó láìkè àgbà nǹkan àgbà mo fẹ́ fún ẹ̀ nǹkan wọ́n máa fún yàn ọ̀ní sọ ìdí ẹ̀ fún yàn ó dàbọ̀ àwọn babaláwo wàá sọ pé fẹ́ ṣoògùn owó ó bèrè dáadáa wàá kọ́ rí pé wọ́n ń nà ẹ́ lóru ni ṣé o mọ̀ tẹ́lẹ̀ pé àwọn àna ẹ̀ so iṣẹ́ bàbá so wọ́n sick iṣẹ́ yẹn náà máa ẹ̀kọ́ àyà pé kéèyàn tún sinmi ikọ̀ iṣẹ́ iṣan ni àti inú lèèyàn ti máa kígbe ẹ̀dẹ̀ pé bàbá wọ́n á ta jìtá wọ́n á gbogbo iṣan àti gbogbo iṣan àti gbogbo bíbá yẹn kígbe iṣan á máa dìde gbogbo ẹ̀ so tó bá dàtí kọ̀ọ̀kan náà gbogbo ara yẹn máa weak gbogbo iṣan tá ti fà tó ti lé nǹkan tó ṣẹlẹ̀ gan nìyẹn. tí lọ London o mo dẹ̀ tí lọ sí America but mo ti travel lọ African country mo ti travel but mo ti lọ gbogbo ibi tí ẹ̀sán ẹ̀ mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run àgbé mi débẹ̀. ẹ ṣe rere yìí ó ẹ ṣe rere ẹ bá mi ṣe rere kó bá lè yẹ ẹ wá o ẹ ṣe rere yìí ó ẹ ṣe rere yeye ẹ ṣe rere kó bá lè yẹ ẹ wá o onílágbájá kò lè mú mi tẹ̀mẹ̀dò kí ló máa fi mí ṣe ẹnìkan ń bẹ lókè tó ju gbogbo wa lọ ìṣojú Olúwa ń wò ẹ́ ó ṣe rere ọba tó dá wa tí ò gbowó ọba tó dá wa tí ò gbòbí ó fún wa lójú àfimí rí ó fún wa létí àfimí gbọ́
ó fún wa nímú àfi mí ẹnu tí a ní a lè fi jẹun. ẹ jẹ́ ká ṣe rere, èní máa tán ọ̀la ló máa kù. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Dáìsí Orlando Ọ̀wọ̀, the Canary 1. nọ́mbà mi yìí 08033252428